Ẹ kúlé o gbogbo ẹ̀yin bàbá àti mọ̀mọ́, ẹ̀gbọ́n àti àbúrò tẹ́ ń gbọ́ mi nínú ilé àbí lẹ́nu iṣẹ́. Ẹ̀dẹ̀ ò dáa bí o, ẹ kú àkókò yìí, oore ọ̀fẹ́ yín ó máa pọ̀ sí i. Mo kí yín kú àbọ̀ sí ìpalẹ̀mọ́ ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi wa fún ti ọ̀sẹ̀ yìí. Fún gbogbo àwa ìjọ Ọlọ́run tá à ń tẹ̀lé ìlànà ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi gbogbogbò tí onírúurú ìjọ ń lò káàkiri gbogbo àgbáyé bí ìjọ onítẹ̀bọmi ní Nàìjíríà lábẹ́ ẹ̀ka ẹ̀kọ́ ìjọ náà. Ní ọ̀sẹ̀ yìí, orí ọ̀rọ̀ tá à ń gbé yẹ̀wò náà ni Abraham rú ẹbọ. Abraham rú ẹbọ. À ń sì ń lọ kẹ́kọ̀ọ́ nínú ìwé Genesis orí 22 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 1 sí 14. Genesis orí 22 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 14 rẹ̀. Tí bíbélì yín bá wà lárọ̀ọ́wọ́tó, ẹ dákun ẹ gbé síta, ẹ jẹ́ a jọ kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Mo bẹ̀rẹ̀ sí kà nínú bíbélì mímọ́ ní èdè Yorùbá. Genesis orí 22 mò ń kà láti ẹsẹ̀ 1. Ìwé mímọ́ kà báyìí pé ó sì ṣe lẹ́yìn nǹkan wọ̀nyí ni Ọlọ́run dán Ábúráhámù wò. Ó sì wí fún un pé, Ábúráhámù. Òun sì dáhùn pé, èmi nìyí. Ó sì wí fún un pé, mú ọmọ rẹ nísinsìnyí, Ísákì, ọmọ rẹ náà kan ṣoṣo tí ìwọ fẹ́, kí ìwọ kí ó sì lọ sí ilẹ̀ Móríà, kí o sì fi rúbọ sísun níbẹ̀ lórí òkè kan nínú òkè tí èmi ó sọ fún ọ. Ẹsẹ̀ 3. Ábúráhámù sì dìde ní kùtùkùtù òwúrọ̀, ó sì di kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ ní gàárì, ó sì mú 2 nínú àwọn ọmọkùnrin rẹ̀ pẹ̀lú rẹ̀ àti Ísákì ọmọ rẹ̀, ó sì la igi fún ẹbọ sísun náà, ó sì dìde, ó sì lọ sí ibi tí Ọlọ́run sọ fún un. Ní ijọ́ kẹta, Ábúráhámù gbé ojú rẹ̀ sókè, ó rí ibẹ̀ náà ní òkèèrè. Ábúráhámù sì wí fún àwọn ọmọkùnrin rẹ̀ pé, ẹ̀yin ẹ jókòó níhìn-ín pẹ̀lú kẹ́tẹ́kẹ́tẹ́, àti èmi àti ọmọ yìí yóò lọ sọ́hùn, a ó sì gbàdúrà, a ó sì tún padà tọ̀ yín wá. Ábúráhámù sì mú igi ẹbọ sísun náà, ó sì dì í ru Ísákì ọmọ rẹ̀, ó sì mú iná ní ọwọ́ rẹ̀ àti ọ̀bẹ, àwọn méjèèjì sì jùmọ̀ ń lọ. Ísákì wá sọ fún bàbá rẹ̀ pé, bàbá mi. Ó sì wí pé, èmi nìyí ọmọ mi. Òun sì wí pé, wò ó iná, òun igi, ṣùgbọ́n níbo ni ọ̀dọ́ àgùntàn ẹbọ sísun náà gbé wá? Abraham sì wí pé, ọmọ mi, Ọlọ́run tìkára rẹ̀ ni yóò pèsè ọ̀dọ́ àgùntàn fún ẹbọ sísun. Bẹ́ẹ̀ ni àwọn méjèèjì wọ́n jùmọ̀ ń lọ. Ẹsẹ̀ 9. Wọ́n sì dé ibi tí Ọlọ́run ti wí fún un. Abraham sì tẹ́ pẹpẹ kan níbẹ̀, ó tò igi rere, ó sì di Ísákì ọmọ rẹ̀, ó sì dá a dùbúlẹ̀ lórí pẹpẹ igi náà. Abraham sì nawọ́ rẹ̀, ó sì mú ọ̀bẹ láti dùbú ọmọ rẹ̀. Áńgẹ́lì Olúwa náà sì kọ sí láti ọ̀run wá, ó wí pé, Abraham, Abraham. Ó sì dáhùn pé, èmi nìyí. Ó sì wí pé, má ṣe fọwọ́ kan ọmọdé yẹn, bẹ́ẹ̀ ni ìwọ kò gbọdọ̀ ṣe é ní nǹkan, nítorí nísinsìnyí èmi mọ̀ pé ìwọ bẹ̀rù Ọlọ́run, nígbà tí ìwọ kò ti dù mí ní ọmọ rẹ náà kan ṣoṣo. Abraham sì gbé ojú rẹ̀ sókè, ó sì wò sí kíyèsí lẹ́yìn rẹ̀ agbo kan tí ìwo rẹ̀ há pàǹtírí. Abraham sì lọ, ó sì mú àgbò náà, ó sì fi rú ẹbọ sísun ní ipò ọmọ rẹ̀. Abraham sì pe orúkọ ọbẹ̀ náà ní Jehovah Jireh, bí a ti ń wí títí di òní yìí, ní òkè Olúwa la ó gbé rí. Abraham sì pe orúkọ ibẹ̀ náà ní Jehovah Jireh, bí a ti ń wí títí di òní yìí, ní òkè Olúwa ni a ó gbé rí. Èyí ni ọ̀rọ̀ Ọlọ́run. Kí Olúwa bùkún ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlà ẹ̀mí gbogbo wa. Àmín. Ẹsẹ̀ wúrà
ẹsẹ̀ akọ̀ọ̀kan ẹsẹ̀ mọ́ni gbàgbé fún ẹ̀kọ́ tọ̀sẹ̀ yìí òun ní ẹsẹ̀ ìkẹrìnlá tó gbẹ̀yìn ẹ̀kọ́ wa yẹn. Jẹ́nẹ́sísì orí ẹyọ 22 ẹsẹ̀ ìkẹrìnlá ẹ gbọ́ lẹ́ẹ̀mejì sí. Ìwé mímọ́ ní Ábúráhámù sì pè orúkọ ọbẹ̀ náà ní Jehovah Jire, bí a ti ń wí títí di òní yìí, ní òkè Olúwa la ó gbé rí. Ábúráhámù sì pè orúkọ ibẹ̀ náà ní Jehovah Jire, bí a ti ń wí títí di òní yìí, ní òkè Olúwa ni a ó gbé rí. Ẹsẹ̀ akọ̀ọ̀kan wa nù, ẹsẹ̀ mọ́ni gbàgbé wa fún ọ̀sẹ̀ yìí nù. Ẹ jẹ́ akọ̀ọ̀kan, ẹ jẹ́ akọ̀ sórí, ẹ sì jẹ́ kí a fìgbàgbọ́ gbà á wípé Ọlọ́run wa Jehovah Jire ni, Ọlọ́run ìpèsè ni. Lẹ́ẹ̀kan sí mo kí wa kó àbọ̀ sínú ẹ̀kọ́ ti ọ̀sẹ̀ yìí, ẹ̀kọ́ àfọkànsí. Olúwa yóò bùkún fún yín lọ́pọ̀lọpọ̀. Ẹ̀sìn ọ̀rọ̀ wa fún gbogbo oṣù yìí tẹ́ bá gbàgbé, òun náà ni ìbẹ̀rẹ̀ pẹpẹ ẹbọ àti ìrúbọ. Ìbẹ̀rẹ̀ pẹpẹ ẹbọ àti ìrúbọ. Nínú ọ̀sẹ̀ àkọ́kọ́ nínú oṣù yìí tẹ́ bá gbàgbé, a kẹ́kọ̀ọ́ nípa ìrúbọ àkọ́kọ́, ọrẹ àkọ́kọ́ tá a kọ́kọ́ ṣe tí a ní àkọsílẹ̀ rẹ̀ nínú Bíbélì wa, èyí tí í ṣe ọrẹ Kéènì àti Ábẹ́lì. Ìrúbọ Ábẹ́lì ó ṣe ìtẹ́wọ́gbà nítorí pé ohun tó dára jùlọ nínú òógùn ojú rẹ̀ ló fi f'Olúwa. Ìrúbọ Kéènì ò ṣètẹ́wọ́gbà nítorí pé ohun orí máa mú wá ló mú wá f'Ọlọ́run, kì í ṣohun tó dára jùlọ nínú èrè oko rẹ̀ ló mú wá f'Olúwa. Nínú ọ̀sẹ̀ àkọ́kọ́ yẹn, akẹ́kọ̀ọ́ wípé ohun tó bá dára jùlọ ló yẹ ká máa f'Ọlọ́run nígbà gbogbo. Ní ọ̀sẹ̀ kejì tẹ́ ẹ bá gbàgbé, ẹ̀kọ́ wa dá lórí ìrúbọ ọpẹ́ Nóà. Lẹ́yìn tọ́lọ́run ti kó o yọ nínú òkun omi tó pa gbogbo ayé àkọ́kọ́ rẹ́, òun àti ìdílé rẹ̀. Ẹ má gbàgbé pé odidi ọdún kan ní òun àti ìdílé rẹ̀ àti gbogbo àwọn ẹranko tó wà pẹ̀lú rẹ̀ nínú ọkọ̀ ni a fi wà nínú ọkọ̀ odidi ọdún kan àti ọjọ́ díẹ̀ kó tó di wípé Ọlọ́run ní kí wọ́n sọ̀kalẹ̀ ńgbà gbogbo omi lọ tó gbẹ tán. ń sọ̀kalẹ̀ tí Nóà sọ̀kalẹ̀ ó rú ẹbọ ọpẹ́. Ẹbọ ọpẹ́ yẹn sì wú Ọlọ́run lórí, ó wú Ọlọ́run lórí débi wípé Ọlọ́run wá ṣe ìlérí àwọn ohun mọ́nigbàgbé fún gbogbo ìran ènìyàn nínú ayé àti gbogbo ẹ̀dá tọ́lọ́run dá sínú ayé. Ọ̀kanú àwọn ìlérí àti májẹ̀mú tọ́lọ́run dá nígbà náà tẹ́ ẹ bá gbàgbé inú ẹ̀kọ́ ọ̀sẹ̀ tó kọjá, ó ní wípé òun kì yóò fi omi pa gbogbo ayé rẹ́ mọ́, òun sì fi òṣùmàrè ṣe àmì ẹ̀rí májẹ̀mú náà títí dòní olónìí. Ayé sì ń dáyé, omi ò pa gbogbo ayé rẹ́. Ìkún omi lè wà lápá abìkan tàbí lápá abòmíì, ṣùgbọ́n kì í ṣe pé ó pa gbogbo ayé rẹ́ mọ́ láti gbà wọn. Ọlọ́run ṣèlérí ó sì mú un ṣẹ títí dòní. Lọ́sẹ̀ yìí, ìrúbọ táwọn ń wò ó ní ìrúbọ Abraham. Èké gbogbo àwọn ẹ̀kọ́ tá à ń kọ́ wọ̀nyí nípa ìrúbọ ìtọrẹ ó ní kí a kẹ́kọ̀ọ́ lára àwọn akọni ìgbàgbọ́ wọ̀nyí ká lè máa fún Ọlọ́run ní tó dára jù nínú ayé wa. Ọlọ́run ló lo ohun gbogbo, òun ló ṣẹ̀dá ohun gbogbo, ló fohun gbogbo sí ìkáwọ́ wa. Ẹ má jẹ́ á háwọ́ mọ́ ní tí Ọlọ́run fún wa, ẹ jẹ́ á lawọ́ ṣiṣẹ́ Olúwa ká lè bá a dé ní ìbùkún. Ẹ̀kọ́ wa ọ̀sẹ̀ yìí a wá pín sí ipa mẹ́ta. Abala àkọ́kọ́ rẹ̀ la pè ní adán ìgbàgbọ́ Ábúráhámù wò. Adán ìgbàgbọ́ Ábúráhámù wò. Eléyìí ní í ṣe pẹ̀lú ẹsẹ̀ méjì àkọ́kọ́ nínú Bíbélì tí mo kà tán ní ìsìn fún wa. Jẹ́nẹ́sísì orí 22 ẹsẹ̀ ìkíní títí dé ẹsẹ̀ ìkejì. Bẹ́ẹ̀ bá gbàgbé, láti ìgbà tí Ábúráhámù àti Sárà ti ṣègbéyàwó ni wọn ò ti lọ́mọ, ní á ti yàgàn. Ṣùgbọ́n nígbà tí Ábúráhámù pé ọmọ
ọgọ́rin ọdún ó dín ẹyọ márùn-ún 75 years Ọlọ́run ṣe ìlérí irú ọmọ fún un. Àkọsílẹ̀ èyí tá a ní nínú ìwé Jẹ́nẹ́sísì orí 12 ẹsẹ̀ 1 sí 4 Ọlọ́run ṣèlérí ọmọ fún un. Ṣùgbọ́n ìlérí yìí mọ̀ ń bọ̀ wá Olúwa ní kò yá lógún ọdún. Ọmọ ọdún ọgọ́rin lọ́lọ́run ṣèlérí. Ǹjẹ́ ẹ mọ̀ pé ìlérí yìí ò ṣẹ tí Abraham fi pọ́mọ 100 ọdún? Ìgbà tí Abraham pé ọmọ 100 ọdún gẹ́rẹ́gẹ́ nìlérí ń tó ṣẹ. Àkọsílẹ̀ èyí tá a ní nínú ìwé Jẹ́nẹ́sísì orí 21 ẹsẹ̀ 5. Ọmọ 100 ọdún ni Abraham nígbà tí Sárà bí Ísákì fún un. Èyí tó fi hàn wá wípé odidi ọdún 25 years òun ni Abrahamu àti Sárà fi dúró de ìmúṣẹ ìlérí Ọlọ́run. Ní àwọn àsìkò ọdún 25 tí wọ́n fi ń dúró yìí, tẹ́ ẹ bá gbàgbé, òun ni Sárà ẹran ara lò ó láti gba ọkọ rẹ̀ níyànjú wípé ẹjẹ́ á gbọ̀nà ẹ̀bùrú ká mú ìlérí Ọlọ́run ṣẹ. Wọ́n sì gbọ̀nà ẹ̀bùrú ọ̀hún lóòótọ́. Bí Ismaili ṣe jáde nu, èyí tí ẹrú Sárà tó bí fún Abrahamu. Ṣùgbọ́n Ọlọ́run ní Ismaili kọ́ lọmọ ìlérí tí mo ṣe fún ọ. Ọ̀nà ẹ̀bùrú tẹ́ ẹ gba ń kọ́ ìlérí mi ó fi ṣẹ. Lẹ́yìn ọ̀rẹ̀yìn Ọlọ́run mú ìlérí rẹ̀ ṣẹ. Torí bó bá ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ló ń rí. Alágbára lọ́lọ́run wá. Ìdánwò ńlá tó wà níwájú Abrahamu nínú ẹ̀kọ́ tọ̀sẹ̀ yìí ó ní wípé nítorí Sárà àti Ísákì ọmọ rẹ̀ àti lé Ismaili àti Ágárì àti lé wọn jáde rárá réréréré jìnnà réréréré sí Abraham. Àkọsílẹ̀ èyí tá a ní nínú ìwé Jẹ́nẹ́sísì orí 21 ẹsẹ̀ 8 sí 11. Ọmọ kan ṣoṣo tí Abraham tó wá fodidi ọdún 25 25 years tó fi dúró dè kó tó rí gbà. Lẹ́yìn tó lé Ismaili àtìyá rẹ̀ jáde tán, Ọlọ́run Olódùmarè wá àṣẹ yóò wù ọ wá ní kí Abraham ó wá mú ọmọ kan ṣoṣo kó mú lọ sórí òkè kan kó dùnbù rẹ̀ kó sì sún kó jóná gúdúgúdú kó fi ṣe ẹbọ sísun sóhun. Èyí tá a rí nínú ẹsẹ̀ 1 àti 2 ẹ̀kọ́ wa àkọ́kọ́ yìí. Ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹ jẹ́ mi àti yín ọjọ́ ká. Ìwé mímọ́ ní ó sì ṣe lẹ́yìn nǹkan wọ̀nyí. Lẹ́yìn nǹkan wo? Lẹ́yìn tá a lé Ismaili àtìyá rẹ̀ jáde tán. Ọlọ́run dá Abrahamu wò, ó sì wí fún un pé Abrahamu, ó sì dáhùn lémi nìyí. Ó sì wí fún un pé mú ọmọ rẹ nísinsìnyí, Ísákì ọmọ rẹ kan ṣoṣo tí wọ́n fẹ́, tó ti torí rẹ̀ lé Ismaili àtìyá rẹ̀ jáde, kí o wá mú lọ sí ilẹ̀ Mòríà kó o sì fi rú ẹbọ sísun níbẹ̀ lórí òkè kan tèmi ó fi hàn ọ́. Ìkóríta kò yé mi mọ́ yìí. Ìkóríta ìjàngbọ̀n yìí, ìkóríta àyẹ̀wò ńlá yìí ńlá Abraham bára rẹ̀. Ìbéèrè wa ni pé ẹjẹ́ á fọ̀rọ̀ rora wa wò ká pé mi ni. Dádì àti mọ́mì tí ń gbọ́ mi ká lẹ́yìn ni. Bọ̀dá àtàntí tí ń gbọ́ mi ká lẹ́yìn lọmọ náà yìí ni Ísákì. Kí lẹ́yìn ó ṣe o? Ṣé Abrahamu yege àyẹ̀wò ńlá yìí? Abala kejì ẹ̀kọ́ wa ni ó tan ìmọ́lẹ̀ séèyàn. Ṣùgbọ́n ká tó mọ̀ lọ sábala kejì ẹ̀kọ́ wa, ó ṣe pàtàkì fún wa láti ṣàkíyèsí nǹkan kan. Àyẹ̀wò ìgbàgbọ́ lọ́lọ́run ń ṣe fún Abraham, kì í ṣe àdẹ̀wò. Wọ́n jọra wọn ṣùgbọ́n wọ́n ṣe nǹkan kan náà. Àyẹ̀wò
tàbí ìdánwò fún gbogbo ọmọléèwé láti gbé ga ni. Bọ́ bá wà nílé ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀, bọ́ bá wà ní kíláàsì àkọ́kọ́ láti gbé lọ sí kíláàsì kejì ni. Gbogbo àyẹ̀wò, gbogbo ìdánwò gbogbo fún akẹ́kọ̀ọ́ láti tẹ̀síwájú ni, kì í ṣe láti gbé lulẹ̀. Ète àyẹ̀wò, ète ìdánwò òun ni láti ró lágbára láti tẹ̀síwájú. Ṣùgbọ́n àdẹ̀wò bí ẹni dẹ tàkúté láti múni ni, láti jalè ni, láti pani ni, láti panirun ni. Sátánì ní máa dẹ wá wò, Ọlọ́run kì í dẹ ẹnikẹ́ni wò. Ìdí nìyẹn tí òǹkọ̀wé Jákọ́bù nínú orí àkọ́kọ́ ẹsẹ̀ ìkẹtàlá, sí Bíbélì yín wà lọ́wọ́ yín, ẹ jẹ́ a jọ wò ó. Jákọ́bù orí àkọ́kọ́ ẹsẹ̀ ìkẹtàlá, ó ní kí ẹnikẹ́ni tí à ń dánwò má ṣe wí pé láti ọwọ́ Ọlọ́run là ń ti ń dán mi wò, nítorí a kò lè fi búburú dán Ọlọ́run wò, òun náà kì í sì dán ẹnikẹ́ni wò. Ọlọ́run yìí dẹni, Sátánì ní máa dẹni láti múni bíi tàkúté. Nítorí náà ní abala àkọ́kọ́ ẹ̀kọ́ wa yìí, kìí ṣe pé Ọlọ́run ń dẹ Ábúráhámù wò. Ọlọ́run ń ṣàyẹ̀wò ìgbàgbọ́ rẹ̀ ni, Ọlọ́run ń dán ìgbàgbọ́ rẹ̀ wò ni láti gbé lọ sí ìpele tó ga. Ńgbà tábà ìparí ẹ̀kọ́ yìí, a ó rí gedegbe bẹ́ẹ̀. Èyí ló sún wa sí abala kejì ẹ̀kọ́ wa. Ábúráhámù wá yege, tí ó sì yege ní kòríta kò yé mọ́. Ìkóríta ìrònú dorí àgbàkodò yìí, abala kejì ẹ̀kọ́ wa ní Ábúráhámù yege àyẹ̀wò. Àkórí abala kejì ẹ̀kọ́ wa nu ìròyìn ayọ̀ ni pé Ábúráhámù yege àyẹ̀wò. Èyí sì ní í ṣe pẹ̀lú ẹsẹ̀ ìkẹta sí ìkẹjọ ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́. Ábúráhámù yege àyẹ̀wò. Ẹnìkan wá béèrè pé bó ló ṣe yege àyẹ̀wò? Bó ṣe yege àyẹ̀wò ni pé Ọlọ́run ní dìde báyìí, mú ọmọ rẹ kí o sì máa lọ sí orí òkè Mòríà, kó lọ lè dúnbú rẹ̀, kó o sì sún kó jóná gúdúgúdú, kó o sì lẹ́bọ sísun sí mi. Ábúráhámù sì gbọ́ràn lẹ́sẹ̀kẹsẹ̀. Kò bọ́lọ́run jiyàn, kò bọ́lọ́run rojọ́, kò pe Ọlọ́run ní wèrè. Lẹ́sẹ̀kẹsẹ̀ ló gbọ́ràn sí ohùn Ọlọ́run, ló sì gbé ìgbésẹ̀ láti ṣe nǹkan tí Ọlọ́run ní kó ṣe. Bẹ́ẹ̀ náà ló gbọ́ràn ńgbà àkọ́kọ́ ńgbà Ọlọ́run pè jáde kúrò láàrin àwọn ìran rẹ lọ síbi kan tí ń gbé hàn fún ọ. Lẹ́sẹ̀kẹsẹ̀ náà ló gbọ́ràn. Ìṣe Ábúráhámù ni láti máa gbọ́ràn sí ohùn Ọlọ́run lẹ́sẹ̀kẹsẹ̀. Tẹ́ ẹ bá wo ẹsẹ̀ ìkẹta ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ yìí, Jẹ́nẹ́sísì orí 12 ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹta, Jẹ́nẹ́sísì orí 22 Jẹ́nẹ́sísì orí 22 ẹsẹ̀ ìkẹta, ìwé mímọ́ ní Ábúráhámù sì dìde ní kùtùkùtù òwúrọ̀, ó sì di kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ ní gàárì, ó sì mú 2 nínú àwọn ọ̀dọ́mọkùnrin rẹ̀ pẹ̀lú rẹ̀ àti Ísákì ọmọ rẹ̀, ó sì la igi fún ẹbọ sísun náà, ó sì dìde, ó sì lọ síbi tọ́lọ́run sọ fún un. Ábúráhámù gbọ́ràn lẹ́sẹ̀kẹsẹ̀, ara ń tó mú kó yege nù. Kì í ṣe kìkì eyín ò nìkan, ó ṣe pàtàkì fún wa láti tún kíyèsí wípé Ábúráhámù fọgbọ́n ṣe é. Sáà bàbá wa nílẹ̀ Yorùbá wọ́n máa ń sọ̀rọ̀ wọn ní ọmọ ọ̀dọ̀ náà fi ọgbọ́n ṣe é. Ntọ́lọ́run ní kí Ábúráhámù ó ṣe, Ábúráhámù fọgbọ́n ṣe é. Kò sọ fún Sárà ìyá ọmọ pé Olúwa ní lọ fọmọ rẹ rúbọ o. Ó rọrùn láti máa ronú kí ni Sárà bá ṣe. Ká lọ sọ fún Sárà pé ọmọ rẹ Ọlọ́run ní lọ fi rúbọ láàárọ̀ ọ̀la kí n fẹ́ fi rúbọ sísun. Jù pé kárí tí Sárà bá ṣe wò, kárí wò. Kò sọ fún Ísákì náà, bó tiẹ̀ jẹ́ pàgùn bá ní ọ̀rọ̀ ní Ísákì lákòókò, kò sọ fún Ísákì náà pé Olúwa ní kí n fi ọ rúbọ. Torí náà láàárọ̀ ọ̀la mo mú ọ lọ dúnbù rẹ kí n fi ọ rúbọ sísun sólúwa. Àwọn
ìránṣẹ́ rẹ̀ tí wọ́n jọ rìnrìn àjò yìí kò sọ fẹ́nì kankan wọn. Ọ̀rọ̀ náà Ábúráhámù fi ṣe mọ̀ọ́nú ni, ó fi sínú ara rẹ̀ nìkan ṣoṣo, kò sọ fẹ́nì kankan, ó fọgbọ́n ṣe é. Èyí tí ń kọ́ èmi àti yín pé kì í ṣe gbogbo t'Ọlọ́run bá sọ fún wa lọ́yà ká máa sọ fáwọn ẹlòmíì. Kì í ṣe gbogbo ń tí bá gbọ́, àwọn bàbá wa ní máa sọ bẹ́ẹ̀ lẹ́ Yorùbá, kì í ṣe gbogbo ń tí bá gbọ́ lẹ́nu ń sọ. Kì í ṣe gbogbo t'Ọlọ́run bá sọ fún wa lọ́yà bẹ́lòmíì gbọ́. Àṣìṣe ńlá tí Joseph ṣe nu ńgbà t'Ọlọ́run fàṣírí ọjọ́ iwájú rẹ̀ hàn tó tú fáwọn ẹ̀gbọ́n rẹ̀. Ọlọ́run ló yọ, wọn bá pa tògótògó, ṣùgbọ́n ràánú gbà. Ṣùgbọ́n Sọ́ọ̀lù òun ò ṣàṣìṣe o. Ńgbà tí Sámúẹ́lì wòlíì tó ta òróró sí lórí pé ìwọ ló jọba Ísírẹ́lì, ńgbà tí ń wá kẹ́tẹ́kẹ́ níbi tí ń wá kẹ́tẹ́kẹ́tẹ́ bàbá rẹ̀ kiri inú igbó, tí ó sì padà dé tí ọ̀kan náà àwọn arákùnrin rẹ̀, ẹ̀gbọ́n àbábúrò bàbá rẹ̀ bi léèrè pé kí ni Sámúẹ́lì sọ fún ọ? Ó ní wọ́n ti rí kẹ́tẹ́kẹ́tẹ́ náà, kò sọ fún un pé wọ́n ti tòróró sí lórí pé mi ní ń jọba o. Àkọsílẹ̀ èyí tá a nínú Sámúẹ́lì kìíní orí 10 ẹsẹ̀ 11 sí 16, ó fọgbọ́n ṣe é. Tẹ́ ẹ bá gbàgbé náà, Màríà ìyá Jésù, gbogbo àwọn àṣírí tí Jésù wá ṣe láyé tá a sọ fún un nígbà tó bí Jésù àtìgbà tó yà sí mímọ́ nínú tẹ́ḿpìlì, gbogbo táwọn wòlíì bíi Hánà tí a ń sọ, Bíbélì ni ó sì pa á mọ́ lọ́kàn àyà rẹ̀, kò kó síta. Gẹ́gẹ́ bí àkọsílẹ̀ Lúùkù ti sọ fún wa nínú orí 2 ìwé Lúùkù ẹsẹ̀ 19. Bàbá àti màmá, ẹ̀gbọ́n àtàbúrò tá à ń gbọ́ mi, ẹgbẹ́ akọ́ láti máa kó ahọ́n yìí ń jánu. Ohun gbogbo tétí bá gbọ́ kọ́ lẹ́nu ń sọ. Bí Ọlọ́run bá bá wa sọ̀rọ̀, ẹgbẹ́ akọ́ láti máa pamọ́ sọ́kàn wa. Kì í ṣe gbogbo t'Ọlọ́run bá bá wa sọ là ń sọ. Ẹgbẹ́ àfọgbọ́n ṣe, káfọgbọ́n gbọ́ràn. Ábúráhámù ta ọgbọ́n nú ló fi lè rí gbọ́ràn ṣe fọlọ́run. Síwájú sí ìrìn àjò láti ibi tí Ábúráhámù wà sókè Mòríà tí ó ti ṣèrúbọ yìí, ìrìn àjò ọjọ́ 3 ni. Ábúráhámù sì ṣe dáadáa, ó ṣe gbogbo ètò tó nílò fún ìrìn àjò náà, ohun gbogbo tó nílò fún ẹbọ rúrú náà, ó ṣètò gbogbo rẹ̀. Ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹ jẹ́ á jọ ka ẹsẹ̀ 3 àti 4 ìwé tá ń kà, abala 2 ẹsẹ̀ 3 ní Ábúráhámù sì mú 2 nínú àwọn ọ̀dọ́mọkùnrin rẹ̀ pẹ̀lú rẹ̀ àti Ísákì ọmọ rẹ̀, ó sì la igi fún ẹbọ sísun náà, ó sì dìde, ó sì lọ sí ibi tí Ọlọ́run sọ fún un. Ní ijọ́ 3, Ábúráhámù sì gbé ojú rẹ̀ sókè, ó sì rí ibẹ̀ náà lókèèrè. Ijọ́ 3 tí wọ́n kò lé ní wọ́n tó débi tí wọ́n ó ti ṣe ìrúbọ. Ní kété tí Ábúráhámù sì débi tí wọ́n ó ti ṣe ìrúbọ, láti má fààyè lẹ̀ fún láti má fààyè lẹ̀ fáriwo, láti má fààyè lẹ̀ fún igbe tàbí ẹkún orí mi o, ọmọ kan ṣoṣo ẹlẹ́dàá mi o. Ábúráhámù sọ fún gbogbo àwọn tí wọ́n tẹ̀lé pé ẹ̀yin ẹ dúró níbí, èmi àtọmọ yìí á gòkè lọ. Ó fi gbàgbọ́ sọ̀rọ̀, á gòkè lọ, á gbàdúrà, á sì tún padà wá bá yín. Ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹ jẹ́ á jọ wò nínú ẹsẹ̀ 5 àti 6 ìwé tá ń kà. Ábúráhámù sì wí fún àwọn ọmọkùnrin rẹ̀ pé ẹ̀yin ẹ jókòó níhìn pẹ̀lú kẹ́tẹ́kẹ́tẹ́, àti èmi àtọmọ yìí ó lọ sọ́hùn nì, a ó sì gbàdúrà, a ó sì tún padà tọ̀ yín wá. Ábúráhámù sì mú igi ẹbọ sísun náà, ó sì dùúrù Ísákì ọmọ rẹ̀, ó sì mú iná ní ọwọ́ rẹ̀ àti ọ̀bẹ, àwọn méjèèjì sì jùmọ̀ ń lọ. Ẹrù táwọn ìránṣẹ́ ti rù, àwọn Ábúráhámù àti Ísákì jọ pé lérí ara wọn, wọ́n sì ń lọ. Wọ́n fi àwọn síbì kan kọ́mọ́ bá láriwo, kọ́mọ́ bá lọ́rọ̀ orí mi o, sórí bàbá ìpé báyìí ọmọ kan ṣoṣo tó ní lọ́fẹ́ dúnbú. Ṣùgbọ́n bí wọ́n ti rìn síwájú díẹ̀, Ábúráhámù àti Ísákì ọmọ rẹ̀, bí wọ́n ti rìn síwájú díẹ̀,
bẹ́ẹ̀ ni Ísákì béèrè ìbéèrè ńlá, ìbéèrè tó lè gbomi lójú abiyamọ, ìbéèrè tó lè bọkàn abiyamọ jẹ́ nírú ìkóríta tí Ábúráhámù bára rẹ̀. Kí ni ìbéèrè náà? Ẹ jẹ́ á jọjọ wò nínú ẹsẹ̀ ìkeje. Nínú ẹsẹ̀ ìkeje, Ísákì béèrè lọ́wọ́ bàbá rẹ̀, ó ní, bàbá mi. Bàbá sì dá lóhùn, lémi nìyí. Ó ní, wò iná rè, dádì, igi rè, ṣùgbọ́n níbo ni ọ̀dọ́ àgùntàn ẹbọ sísun náà gbé wà? Bàbá mi, igi rè, iná rè, ọ̀dọ́ àgùntàn tá a fẹ́ fi rúbọ ń bo ló wà? Ìbéèrè tó lè gbomi lójú abiyamọ tó bá wà nírú ipò tí Ábúráhámù wà ní. Ṣùgbọ́n Ábúráhámù fìgbàgbọ́ dáhùn. Ábúráhámù fìgboyà dáhùn. Nínú ẹsẹ̀ ìkẹjọ ìwé tá ń kà, Ábúráhámù sọ fún Ísákì pé Ọlọ́run tìkára rẹ̀ ni yóò pèsè ọ̀dọ́ àgùntàn fún ẹbọ náà. Full stop. Ọmọ mi, má dọkàn rẹ láàmú. Ọlọ́run fúnra ara rẹ̀ ni ó pèsè ọ̀dọ́ àgùntàn tá ìrúbọ fún ẹbọ náà. Báwọn làwọn méjèèjì sì jọmọ ń lọ. Ìbá ṣe pé Ábúráhámù dá Ísákì lóhùn pé ìwọ náà là ń lọ fi rúbọ, ṣebí bàbá ti ní àfi rúbọ, ìwọ náà là ń lọ fi rúbọ. Yóò sàn láti máa ronú kí ni Ísákì lè ṣe. Tó bá jẹ́ pé ìdáhùn tí Ábúráhámù fún un ju kárí tí ó ṣe lọ. Ṣùgbọ́n nípa ìgbàgbọ́ àti ọgbọ́n inú, Ábúráhámù mú Ísákì ọ̀dọ́ àgùntàn fún ìrúbọ dé orí òkè Mòríà gbẹrẹgbẹrẹ tí ó ti rúbọ náà. Nítorí ìdí èyí, Ábúráhámù yege. Ó yege ní gbígbọ́ràn sí ohùn Ọlọ́run. Ó yege ní fífi ọgbọ́n ṣe nǹkan tí Ọlọ́run ní kó ṣe. Ó yege ní gbígbé ìgbésẹ̀ láti tètè lọ ṣe tọ́lọ́run ní ó ṣe. Ṣùgbọ́n béèrè ni wípé ṣé Ábúráhámù wá pàpà fi Ísákì rúbọ náà? Abala kẹta tó gbẹ̀yìn ẹ̀kọ́ wa, òun ni yóò fún wa ní ìdáhùn sí béèrè yẹn. Ẹ máa bá wa ká lọ. Ní abala kẹta ẹ̀kọ́ wa, èyí tá a pè ní ìbùkún ìgbàgbọ́ tá a yẹ̀wò tó sì yege. Ìbùkún ìgbàgbọ́ tí a yẹ̀wò tó sì yege. Èyí ní í ṣe pẹ̀lú ẹsẹ̀ ìkẹsàn-án sí ìkẹrìnlá ìwé tí a ti ń kẹ́kọ̀ọ́. Jẹ́nẹ́sísì orí 22 ẹsẹ̀ ìkẹsàn-án sí ẹsẹ̀ ìkẹrìnlá. Ibẹ̀ ni abala ìkẹta tó jẹ́ abala tó gbẹ̀yìn ẹ̀kọ́ wa tá à ń kọ́ yìí. Nígbàtí Ábúráhámù tó ti dá Ísákì lóhùn pé Olúwa fúnra ẹ̀ ni ó pèsè ọ̀dọ́ àgùntàn náà tá ìrúbọ, àwọn méjèèjì ń sì rìn kẹ́jẹ́ títí wọ́n fi dórí òkè náà. Kété tí wọ́n dórí òkè náà, ohun àkọ́kọ́ tí Ábúráhámù ṣe ó ní pé ó kọ́ pẹpẹ ẹbọ tí ó fi rúbọ náà. Ó kó igi gbogbo tí ó ti dùrú Ísákì, ó kó sórí pẹpẹ wọn. Lẹ́yìn náà, òun lọ wá gbé àwọn ìgbésẹ̀ bí. Ṣùgbọ́n ká tó wo àwọn ìgbésẹ̀ tó gbé òun, ẹ jẹ́ rán yín létí wípé kì í ṣègbà àkọ́kọ́ nìyí tí Ísákì ó tẹ́ pẹpẹ ẹbọ, tí ó kọ́ pẹpẹ ẹbọ fún Olúwa. Ó ti wà nínú ìṣe rẹ̀ ní inú ìrìn àjò rẹ̀ láti ìgbà tí Ọlọ́run ti pè é pé kó jáde láàrin àwọn èèyàn rẹ̀. Nígbà gbogbo tí ó bá ní ìfarahàn Ọlọ́run tó ní ọ̀nà tí ó yàtọ̀ nínú àjọṣepọ̀ rẹ̀ pẹ̀lú Ọlọ́run, a máa kọ́ pẹpẹ. Èyí ló mú fún kọ́ pẹpẹ àkọ́kọ́ tó kọ́ ní Sékémù. Àkọsílẹ̀ èyí tá nínú ìwé Jẹ́nẹ́sísì orí 12 ẹsẹ̀ 6 sí 7. Nígbà tọ́lọ́run fi pè é, èyí náà ló mú kó kọ́ pẹpẹ kejì nínú ìwé Jẹ́nẹ́sísì nǹkan náà orí 12 ẹsẹ̀ 8 láàrin Bẹ́tẹ́lì àti Háì. Nígbà tọ́lọ́run tún farahàn ní ìyanu. Èyí náà ló tún mú kó mú pẹpẹ míì ní Hébroni.
àkọsílẹ̀ èyí tá nínú ìwé Genesis kan náà orí 11 ẹsẹ̀ 9. ṣùgbọ́n nísinsìnyí kì í ṣe pé Abraham wá tẹ́ pẹpẹ ẹbọ nìkan f'Olúwa, ó mú okùn ó sì dì Ísákì ọmọ rẹ̀, ó sì gbé sórí pẹpẹ náà, orí igi náà tó tẹ́ sórí pẹpẹ, ó sì mú ọ̀fẹ́ dù báyìí. Ó ní ìṣẹ̀lẹ̀ ìyanu ṣẹlẹ̀. Kí ni ìṣẹ̀lẹ̀ náà? Ẹ jẹ́ á jọ kà nínú ẹsẹ̀ 9 sí 11 ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ Genesis orí 22 ẹsẹ̀ 9 sí 11. Ìwé mímọ́ ní wọ́n sì dé ibi tí Ọlọ́run wí fún. Abraham sì tẹ́ pẹpẹ kan níbẹ̀, ó sì tò igi rere, ó sì di Ísákì ọmọ rẹ̀, ó sì dá a dùbúlẹ̀ lórí pẹpẹ lórí igi náà. Abraham sì na ọwọ́ rẹ̀, ó sì mú ọ̀bẹ láti dùbú ọmọ rẹ̀. Áńgẹ́lì Olúwa sì kọ sí láti ọ̀run wá wípé, Abraham, Abraham! Ó sì dáhùn wípé, èmi nìyí. Ó sì wípé, má ṣe fọwọ́ kan ọmọdé nì, bẹ́ẹ̀ ni ìwọ kò gbọdọ̀ ṣe ní nǹkan nísinsìnyí. Èmi mọ̀ pé ìwọ bẹ̀rù Ọlọ́run, nígbà tí ìwọ kò ti dùn mí ní ọmọ rẹ, àní ọmọ rẹ náà kan ṣoṣo. Nípa èyí, Abraham ó ṣe ohun tọ́lọ́run ní kó ṣe, ṣùgbọ́n Ọlọ́run ní má ṣe fọwọ́ kan ọmọdé náà. Olúwa sì lu Abraham lọ́gọ ẹnu fún ìgbàgbọ́ rẹ̀. Olúwa wá mú adé rọ́pò, ó fi dípò Ísákì, ọ̀dọ́ àgùntàn tá a ti ṣètò fún pípa. Ibi tí ẹbọ ìfirọ́pò tó ti bẹ̀rẹ̀ nìyí nínú ìran ènìyàn. Jésù Kristi òun ni ẹbọ ìfirọ́pò tá a fi rọ́pò fún gbogbo ẹlẹ́ṣẹ̀. Ísákì òun ni a fẹ́ fi rúbọ, ṣùgbọ́n àgùntàn la fi rọ́pò rẹ̀. Bí a ṣe pa Ísákì mọ́ nìyẹn, tó ti jẹ́ pé àgùntàn tó fọrùn há pàǹtírí òun ni Abraham wá mú tó fi rú ẹbọ náà. Tẹ́ ẹ bá wo ẹsẹ̀ 13 ìwé tá ń kà ń, ìwé mímọ́ ní Abraham sì gbé ojú rẹ̀ sókè, ó sì wò ó sì kíyèsí lẹ́yìn rẹ̀ àgbò kan tí ó fi ìwo há ní pàǹtírí. Abraham sì lọ mú àgbò náà, ó sì fi rú ẹbọ sísun ní ipò ọmọ rẹ̀. Lẹ́yìn náà Abraham sì sọ, ó tú Ísákì sílẹ̀, kò sì pa Ísákì mọ́, a fi àgbò rọ́pò ọmọ náà. Abraham wá sórí òkè yẹn lóókọ, orúkọ tó wá sọ ọ wá jẹ́ orúkọ ọ̀rọ̀ gbàgbọ́, èyí tó sọ fún Ísákì nígbà tí Ísákì ń béèrè lọ́wọ́ rẹ̀ pé, ọ̀bẹ rèé olúwa mi, bàbá mi, iná rèé, ọ̀dọ́ àgùntàn tá a padà. Ṣùgbọ́n bàbá rẹ̀ ní Olúwa ó pèsè nígbà bá dórí òkè. Olúwa fúnra rẹ̀ ni ó pèsè, Olúwa sì pèsè lóòótọ́. Abraham wá sórí òkè yẹn ní Jehovah Jireh. Ìtumọ̀ yìí tí í ṣe Olúwa ń pèsè. Tẹ́ bá wo ẹsẹ̀ 14 tó gbẹ̀yìn ẹ̀kọ́ wa, Bíbélì ní Abraham sì pè orúkọ ibẹ̀ náà ní Jehovah Jireh. Bí a ti ń wí títí di òní, ní òkè Olúwa ni a ó gbé rí Jehovah Jireh. Ó dùn mọ́ mi láti ṣàkíyèsí pé àwọn ọmọ Ísírẹ́lì wọ́n wá jẹ́ kó yé wa wípé ibi tí Abraham ti rúbọ yìí ó ní lẹ́yìn ọ̀rẹ̀yìn ńlá ń pè ní inú oko Arauna, èyí tí Dáfídì rúbọ ń bẹ̀ láti dá ìjì tí ń pa àwọn èèyàn ọmọ Ísírẹ́lì dúró. Lórí ilẹ̀ nǹkan náà ó ní Sólómọ́nì ọmọ rẹ̀ ló sì kọ́ tẹ́ḿpìlì àkọ́kọ́ sí. Ilẹ̀ yẹn títí dòní ó sì jẹ́ ilẹ̀ tó jẹ́ pé gbogbo àwọn ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta tó ní ìgbàgbọ́, tó ti ní ìgbàgbọ́ Ábúráhámù jáde, wọ́n sì kà á sí ilẹ̀ tó dá yàtọ̀ káàkiri gbogbo àgbáyé títí dòní. Àyìn ò ní ẹ̀sìn Júù, ẹ̀sìn ọmọlẹ́yìn Kristi àtàwọn ẹlẹ́sìn Islam.
ibi tí ẹ̀kọ́ wa tọ̀sẹ̀ yìí tó ti tẹnubodò tó ti mú mi nìyẹn. Ṣùgbọ́n kí n tó máa lọ, ẹ jẹ́ kí n ṣàtẹnumọ́ àwọn kókó bíi méjì àbí mẹ́ta nínú ẹ̀kọ́ yìí. Kókó àkọ́kọ́ tí mo sì fẹ́ tẹnumọ́ nínú ẹ̀kọ́ yìí òun náà ni pé ohun tó dájú ni àyẹ̀wò ìgbàgbọ́. Ohun tó dájú òun ni àyẹ̀wò ìgbàgbọ́. Ohun tó dájú bí owó òun àyẹ̀wò ìgbàgbọ́. Ẹnikẹ́ni ò rí iyẹ̀ àfi ẹni tí kò bá ní ìgbàgbọ́ lókù. Gbogbo wa pátá tá a bá ní ìgbàgbọ́ nínú Jésù, nínú ìrìn àjò ìgbàgbọ́ wa, a ò ní ṣaláì ní àyẹ̀wò ìgbàgbọ́. Nígbà tí àyẹ̀wò ìgbàgbọ́ bá wá dé, Jákọ́bù kọ́ wa irú ọkàn tó yẹ ká ní sí àyẹ̀wò ìgbàgbọ́. Ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹ jẹ́ a jọjọ wò ó nínú ìwé Jákọ́bù orí 1 ẹsẹ̀ 2 sí 4. Jákọ́bù orí 1 ẹsẹ̀ 2 sí 4. Ìwé mímọ́ ní ẹ̀yin ará mi, nígbà tẹ́yin bá bọ́ sínú onírúurú ìdánwò, ẹ ka gbogbo rẹ̀ sí ayọ̀, kí ẹ sì mọ̀ pé ìdánwò ìgbàgbọ́ yín ń ṣiṣẹ́ sùúrù. Ṣùgbọ́n ẹ jẹ́ kí sùúrù kí ó ṣiṣẹ́ àṣepé, kí ẹ̀yin kí ó lè jẹ́ pípé àti aláìlábùkù, kí ó má kù ohun kan fún ẹnikẹ́ni. Kí ẹ jẹ́ aláìlábùkù, kó má kù ohun kan fún ẹnikẹ́ni. Ẹ̀kọ́ wa yìí pé mú dá wa lójú pé àdánwò ìgbàgbọ́, àyẹ̀wò ìgbàgbọ́, ohun tí gbogbo àwọn ń gbàgbọ́ là kọjá ní ìrìn àjò ìgbàgbọ́ wa ni. Tá àdánwò ìgbàgbọ́ bá wá dé àbí àyẹ̀wò ìgbàgbọ́ bá dé, ẹ jẹ́ a fayọ̀ gbà á, torí pé ire ni ó ti bẹ̀ jáde. Ńgbà tó dé bá Ábúráhámù fayọ̀ gbà á, ó gbọ́ràn lẹ́sẹ̀kẹsẹ̀, ayọ̀ ló sì ti bẹ̀ jáde. Lọ́nà kejì, ẹ̀kọ́ yìí kọ́ wa pé ká má ṣe fi ìgbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run dọ́là. Ká má ṣe fi ìgbọ́ràn sí ohùn Ọlọ́run ká má fi dọ́là. Ní kété tí Ábúráhámù gbóhùn Ọlọ́run, lẹ́sẹ̀kẹsẹ̀ ló gbọ́ràn. Bí ò tiẹ̀ rọrùn, ó gbọ́ràn. Ó ṣe ń tọ́lọ́run ní kó ṣe, ó sì já sọ́pẹ́ fún un. Ẹ jẹ́ ká kọ́ láti máa gbọ́ràn sọ́lọ́run lẹ́sẹ̀kẹsẹ̀. Lọ́nà kẹta, ẹ̀kọ́ yìí ń kọ́ wa pé ká má du Ọlọ́run lóhunkóhun tó bá fi fún wa. Kí la ní láyé tí èsì pọ́lọ́run ló fún wa? Kí la sì dé láyé tá à ní fi ilẹ̀ lọ́jọ́ kan? Abraham kò du ọmọ rẹ̀ ní Ọlọ́run. Ẹ̀kọ́ yìí kọ́ wa pé má ṣe fi ohunkóhun du Ọlọ́run. Ohun gbogbo tọ́lọ́run bá béèrè lọ́wọ́ rẹ̀, fífún ó tó fi gba ìtọ́pọ̀ ni. Lọ́nà kẹrin, ẹ̀kọ́ yìí kọ́ wa pé ká máa fi ọgbọ́n inú ṣe ìfẹ́ Ọlọ́run. Ká máa fi ọgbọ́n inú ṣe ìfẹ́ Ọlọ́run. Àyẹ̀wò tọ́lọ́run yẹ Ábúráhámù wò yìí, àyẹ̀wò tó le kókó ni. Kì bá ti yọrí síbi tó yọrí sí bí Ábúráhámù tí ò bá lu ọgbọ́n inú. Ọgbọ́n inú tó sì lò náà ni pé kò bún yọ ọmọ gbọ́. Ọgbọ́n inú tó lò náà ni pé kò bọ́ ọmọ gbọ́. Ọgbọ́n inú tó lò náà ni pé kò bún àwọn ìránṣẹ́ tí wọ́n jọ rìnrìn àjò ń gbọ́. Màánú ló fi ṣe. Tí Ọlọ́run bá ń darí wa láti ṣe ohunkóhun, tọ́lọ́run bá ń fún wa ní ohùn, tọ́lọ́run bá ń pàṣẹ ohunkóhun fún wa, ẹ jẹ́ á lo ọgbọ́n inú ká fi làákàyè ká fi gbọ́ràn sí Ọlọ́run. Lọ́nà mìíràn, ẹ̀kọ́ yìí ń kọ́ wa wípé kò sí ohunkóhun tó ṣòro ṣe tàbí tí ò ṣeé ṣe fọ́lọ́run. Nígbà tí ìrètí bá pín, gbẹ́kẹ̀lé l'Ọlọ́run. Ọlọ́run lágbára, ó lè mú rírí jáde nínú àìrí. Ṣebí nínú àìrí l'Ọlọ́run ti dá ayé àtẹ̀kùn rẹ̀ àti ohun gbogbo tó wà nínú rẹ̀. Ta ló lè ṣàlàyé ọ̀nà t'Ọlọ́run gbà mú àgùntàn jáde tó fi rọ́pò Ísákì? Ẹ̀kọ́ wa yìí ń kọ́ wa pé kò sí ohunkóhun tí ò ṣeé ṣe fọ́lọ́run. Abalájọ tí orin kan nínú ìwé orin wa fi ní wípé ọ̀nà àrà l'Ọlọ́run wa ń gbà ṣiṣẹ́ rẹ̀ láyé.
kò sóhun tọ́lọ́run ò lè ṣe. Síwájú sí ẹ̀kọ́ yìí kọ́ wa pé ká máa ṣe ohun mánigbàgbé láti ṣe àmì àwọn ohun pàtàkì tọ́lọ́run bá ṣe nínú ayé wa àti ìdílé wa. Bọ́lọ́run bá gbé ohun gbáǹkọ́gbè ṣe nínú ayé wa, nínú iṣẹ́ wa, nínú ìdílé wa, ẹ̀kọ́ yìí kọ́ wa pé ká fi nǹkan pàtàkì sàmì rẹ̀. Gbogbo ibi tọ́lọ́run ti gbé ohun pàtàkì ṣe nínú ayé Abraham ló ti ń tẹ pẹpẹ tí fi ń sàmì dídára Olúwa sí. Ẹ jẹ́ á kọ́ láti máa fi ohun pàtàkì tó gbé wọn sàmì ìyanu Olúwa nínú ayé wa. Ní ìparí lọ́sẹ̀ yìí, ẹ̀kọ́ yìí ń kọ́ wa wípé Olúwa máa ń ṣèwúrí fún gbọ́ràn. Ẹ jẹ́ á kọ́ láti gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu pátápátá. Ẹ jẹ́ á kọ́ láti máa gbọ́ràn sí Ọlọ́run lójoojúmọ́. Ẹ jẹ́ á kọ́ láti kẹ́kọ̀ọ́ lára Sọ́ọ̀lù, ká gbọ́ràn pátápátá, ká má gbọ́ràn láàbọ̀. Ẹ má gbàgbé wípé Sámúẹ́lì wòlíì sọ fún Sọ́ọ̀lù pé ìgbọ́ràn ó sàn jẹbọ lọ, ìfetísílẹ̀ sàn ju ọ̀rá àgbò lọ, nínú ìwé Sámúẹ́lì kìíní orí 15 ẹsẹ̀ 22 àti 23. Ẹ jẹ́ á kọ́ láti gbọ́ràn pátápátá. Ábúráhámù bàbá àgbàgbọ́ tá à ń kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ yìí, ó gbọ́ràn pátápátá, ó sì pé ó jèrè ìgbàgbọ́ rẹ̀. Àdúrà mi ni pé àtèmi àti yín, gbogbo wa Ọlọ́run ó fún wa lóore ọ̀fẹ́ láti gbọ́ràn pátápátá, àwa náà ó sì jèrè ìgbàgbọ́ wa. Ibi ẹ̀kọ́ wa tọ̀sẹ̀ yìí tó ti tẹnubodò tó ti mú mi nìyẹn. Ẹ ṣé púpọ̀ tẹ́ ń gbọ́ wa. Bí ẹ̀kọ́ yìí bá bùkún fún yín, ẹ jọ̀wọ́ ẹ pín pẹ̀lú àwọn ẹlòmíràn nínú ẹ̀rọ ayélujára yín, nínú ìjọ yín, ní àwùjọ tẹ́ ẹ wà. Bí ẹ bá sì fẹ́ ká máa fi fọ́nrán ẹ̀kọ́ yìí ká máa fi ránṣẹ́ sí orí ẹ̀rọ WhatsApp yín tààrà lọ́sọ̀ọ̀sẹ̀, ẹ lè tẹ àtẹ̀jíṣẹ́ sórí nọ́mbà WhatsApp yìí +234 81 11 32 99 55. Àmì àròpọ̀ 2 3 4 8 ọ̀kan 3 2 3 2 ẹ̀sán 2 àtàrùn 2. Àmì àròpọ̀ 2 3 4 8 ọ̀kan 3 2 ẹ̀sán 2 àtàrùn 2. Tẹ́ ẹ bá fẹ́ ká máa fi fọ́nrán ẹ̀kọ́ yìí ránṣẹ́ tààrà sórí ẹ̀rọ WhatsApp yín lọ́sọ̀ọ̀sẹ̀, ẹ tẹ àtẹ̀jíṣẹ́ sórí òǹkà WhatsApp yìí +2 3 4 81 11 32 99 55. Títí ọ̀sẹ̀ tí ń bọ̀ tá ó tún máa pàdé, mo fà yín lé àwọn olùkọ́ wa lọ́wọ́ nínú ilé ìjọsìn gbogbo wa kọ̀ọ̀kan, nínú ilé yàrá ìkẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi wa. Àdúrà mi ni pé nígbà tá a bá ń kẹ́kọ̀ọ́ yìí lọ́jọ́ 15 oṣù kẹfà 2025 yìí, Olúwa ó ṣí wa yín èjò báyìí lọ láti ní ẹ̀kúnrẹ́rẹ́ òye ọ̀rọ̀ rẹ̀, yóò sì fún wa ní ẹ̀mí ìgbọràn àti ìgbàgbọ́ tó yè kórókó bíi ti Abraham. Ẹ ṣé púpọ̀ tẹ́ ń gbọ́ wa, ẹ ó di alábùkún fún. Ẹ jẹ́ á tètè dé sí yàrá ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi lọ́jọ́ Olúwa tí ń bọ̀. Gbogbo wa la sì dá alábùkún fún ní orúkọ Jésù. Ó dàbọ̀.